ń bẹ lọ́wọ́ rẹ tó ń lò lọ́wọ́ báyìí dákun lóore torí pé wọ́n lá ń yẹ dùmà. láyé dùmà. oní máa lọ gbére tówó bá ń bẹ lọ́wọ́ rẹ lónìí fi ṣe rere ó lè má dọ̀la o. láyé dùmà. ó lè má lówó mọ́ àmọ́ àwọn èèyàn máa béèrè pé ńjọ́ tó lówó kí ló fowó ṣe nítorí ọba fowó ṣe ni ọmọ sọ bí wèrè ni ọ ni ọlọ́gbọ́n ni ọ ni. nàìjíríà wà láyé dùmà. ẹnu rẹ bá tó ọ̀rọ̀ nínú ilé nínú ẹbí nínú àdúgbò láàrin ìlú dákun fi sọ rere wọ́n là ń yẹ dùmà. wà láyé dùmà. torí à ń bọ̀ wá gba ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ ńjọ́ kan ẹnìkan ò ní máa lò ó lọ ọba rú ọ lójú oye jọta Hausa fi darí wa tọba dé Hausa àwọn Hausa ní bámú bòde migration lókèlókè àwọn Hausa ní bámú bòde custom lókèlókè àwọn Hausa ní bámú bọ́ọ̀dọ́ bí ọ̀gá ọlọ́pàá ipò kẹrin lóòótọ́ ọmọ bá Yorùbá ní gbogbo oko Nàìjíríà gbogbo bí ọba wà tó ọba ti fa Hausa ọ̀páàsì nù bọ́lá bọ́ ọmọ tí wọ́n ń ṣe mẹ́ ọ jẹ́ lọ́nu láti gba Hausa sì dẹ́fìlà àtàjẹ́ fìtì gàbárì dẹ́fìlà àtàjẹ́ kó sì fa Hausa ọ jẹ́ lọ́nu wọ́n àwùjọ tí wọ́n ti ń lò ó àṣẹ́bí làgọ̀ mi náà ń bọ̀ wá gba yìí Nàìjíríà. àlìyáwó nàìjíríà wà láyé dùmà. wọ́n lò ó pọ̀ àmọ́ wọn ò rí lò tán torí pé ẹnìkan ò ní lò tán èyí tí wọn náà ń lò lọ́wọ́ yìí àkíyèsí tí mo fẹ́ pè ọ sínú o dákun síríọ́sì toró nígbà sórí ọ̀dọ́ tí ń gùn ọ̀hún tó ń ṣe tẹ́lẹ̀ yìí tó ń ṣe tẹ́lẹ̀ yìí tó ń ṣe tẹ́lẹ̀ yìí pàtí ọba fi dago mẹ́rin àbọ̀ ẹ̀yìn rẹ̀ ò ní bálánsì mọ́. nàìjíríà wà láyé dùmà. ó ń ríra rẹ pé ta ló mọ̀ ọ́ ó ń fi ọ̀dọ́ bá ọkọ ara rẹ jẹ́ ó ṣe mistake ó padà kúrò lọ́jọ́ ó dàgbà wọ́n máa ní ibi táwọn bàbá kìíní tán báyé jẹ́ dé àgbà kí ọ̀jẹ̀ lómi ó lè jáde ìtìjú ń tó ṣe ìtìjú ń tọ́fọ̀dọ́ bàjẹ́ ni bíra rẹ lónìí ìwọ ọ̀dọ́ tó wà pẹ̀lú mi jẹ́ wọ́n dá ọmọ láàrin ilé yìí pọ̀ ọmọ rẹ ni ọ́ tí a bá dá akọ rẹ kí làwọn ará lè yàn kọ́mẹ́ǹtì tí a bá dá akọ rẹ kí làwọn ọmọ àdúgbò yàn kọ́mẹ́ǹtì tí a bá dá akọ rẹ kí làwọn ọ̀rẹ́ rẹ yàn kọ́mẹ́ǹtì tọba ro pẹ́mi rẹ ò ní gùn kó ní du yẹ tọba padà ṣe déédéé àsìkò yẹ àwọn kan bẹ tí wọ́n rántí ń tọ́ ọ̀fọ̀dọ́ sí o ó ní oyè ọ̀tọ́ sí ẹgbàgbé ìjọ tó jalè ni oyè ọ̀tọ́ sí ẹgbàgbé ìgbà tó bá ya ìyàwó rẹ̀ sùn ni oyè ọ̀tọ́ sí wọ́n ti kó wọn àtàbúrò rẹ̀ kan mọ́ rí ọ̀tàn wọ́n yìí ti tó pẹ̀lú mọ̀lẹ́bí pé òun lọ́kàn wọ́n á gbé fọ́tò ọjọ́ tó bá ìyàwó bàbá rẹ̀ sùn wá àbí tó lè wo ìyàwó bàbá rẹ̀ tó lè jí wo léwẹ̀ tọ́lọ́ ń sọ̀dọ̀ ó ń lò ní lọ́wọ́ bó ṣe fáyìn tó yìí kílódé tó fẹ́ wá sí rere torí pé ẹwà yóò kú mẹ́jọ kan. láyé dùmà. kò ní lọ gbére. alijadun la nadiri aina sanakun. ọjọ́ kẹta ni ó ní aligadu. aligadu. òun náà ní ọ̀la. la nadiri aina sanakun. ẹnìkan ọmọ bíi tọ́lá ó ti bá wọn. la nadiri aina sanakun. ọkùnrin kan sọ pé kí lòun ò jẹ́ kí lòun ò lè ṣe kí lòun ò lè sọ nígbà tó la rẹ̀ dé ọba ara rẹ̀ lẹ́wọ̀n Kwara. aligadu la nadiri aina sanakun. níbo lọ́la ó ti bá ọ
ọ̀sẹ́ ni ọmọ ntọ́ mọ bí tọ́lá ó ti bá wọn sẹ́lẹ̀rì owó ni ó ti bá wọn ní àbílẹ̀rì olóòsì. lànàdìrí àyìnà sànàkúnù. ọ̀la ó bá ọ lérí ọlá ní àbílẹ̀rì ìyà. lànàdìrí àyìnà sànàkúnù. ọ̀la ó bá ọ nínú ìyọnu ọlọ́run ní àbínú bínú ẹ̀. lànàdìrí àyìnà sànàkúnù. nínú àpọ́nlé ni ọ̀la ó ti bá ọ ní àbí nínú àbùkù. àyìnà sànàkúnù. lànàdìrí àyìnà sànàkúnù. ó dáa kó o fòdí ṣe rere kí ọ̀la ó lè bá ọ nípò tó dáa. à ń dápọ̀ àfáàgbà ṣé wàá rí mi. wọ́n fi àná ṣe rere ni àfọ ọmọ kòkòrò wọ́n fi àná ṣe rere ni àfọ ọmọ yẹn mọ wọ́n fi àná ṣe rere ni kòbórí ń karatu wọ́n fi àná ṣe rere ni àfọ ọmọ yíyà wọ́n fi àná ṣe rere ni bàbá wa ṣé wàá Adam wọ́n fi àná ṣe rere ni alájà àgbà wọ́n fi àná ṣe rere ni sátẹ̀ndámù. sátẹ̀ndámù ìwà ilé tàbí gáírì sábì wọ́n tẹ̀síkẹ́ ìsìnàdí kàlímùnàdí. sátẹ̀ndámù. sátẹ̀ndámù. bọ́ bá lọ bẹ̀ múná ìmọ̀ fara múná àmọ́ sátẹ̀ndámù yawman. sátẹ̀ndámù yawman. filisa àti tahasaru likilati khayri fika hakombila mira. wasamiri alajidi wasidi fima sini wala talita fitina wale kafuri minaliwara. kafuru wallahu likafuru wala likhata. dákun sọ pé Allahu akbar. ولكن في الجزاء فلا بغى ستندم يوما بالإساءة تحسر. à ń sọ fún ọ pé o ṣe rere oyin jìkà ọ padà sunkún lọ́la tó o bá gbé òní ṣe rere. ستندم يوما بالإساءة تحسر. tó o bá rò pé òní dàbá gbà tó o fàfà ọ̀dọ́ bayé jẹ́ jọ́tọ̀ o bá dàbá gbà wọ́n yìí gbàgbé ńlọrin. ستندم يوما بالإساءة تحسر. njọ́ àwọn ará àdúgbò yìí bá fa ọkàlẹ̀ pé o lẹ́tọ̀ọ́ sí kánsẹ́lọ̀ njọ́ náà ló sunkún aburú tó o ṣe ta ni ọjà wọn bẹ̀. ستندم يوما بالإساءة تحسر. ó padà jẹ káàbámọ̀ jọ́tọ̀ opportunity bá ń bẹ lọ́wọ́ rẹ tó o bá lò kó fi ṣe rere tó o bá lò kó fi ṣe rere ẹ̀kọ́ pọ̀ ńlọrin púpọ̀ wọn jẹ mọ́kàmọ́ rí ńlọrin bàbá wa mọ́kàmọ́ tò nílà kọ́kọ́ rẹ̀ nítorí wọn fẹ́ pè ọjà rẹ̀ ń bẹ̀ ni pé rere kan ni wọ́n ṣe débẹ̀ wọ́n ṣe ìdímọ̀ àfààní mi nígbà tó yẹ wọn á dé bàbá wa bá lọrin wá wò pé níbo ni ká gbé sí ta ni ká fún tí bàbá yẹn bá ti ba ọ̀la jẹ́ lánàá wọ́n yí kó lé wọn gbé lọ lé mi. ستندم يوما بالإساءة تحسر. owó bàbá wa Sẹ́ríkì Màlàmí wọn jẹ́ oyè ń rí lọ́rin wọn fẹ́ jẹ́ ọjẹ́ oyè tuntun bàbá wa bá lọ́rin ní ẹjẹ́ àwò àwọn wo ni wọ́n fi mímọ́ àwọn ṣiṣẹ́ fúlù yìí tí wọ́n ba ìjà àfàjẹ́ jọ́ tí wọ́n wà lọ́dọ̀ ẹ gbé lọlé àlẹ́ àgàn tó o bá fi òní ba ọ̀la jẹ́ wàá sunkún. ستندم يوما بالإساءة تحسر. tá a bá jẹ muftiri nílọrin tá à ń jẹ kì í ṣe ilé ohun kíjìpá tí wọ́n ti jẹ wọ́n tún ré kọjá síwájú. àmọ́ lọ́dún ni wọ́n ní ẹ tẹ bírèkì síbí ní kẹ̀kẹ́ ń bẹ nínú lẹ́yìn náà tá à ń wò kí ni wọ́n wò mọ́ ọ̀la ńlẹ́yìn ìjọ jẹ́ nìkan tí wọ́n lè torí rẹ̀ ta lẹ́yìn lọ́ọ̀rẹ́ oore tí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ tó o bá ti da adébẹ̀ o fẹ́ nínú o
pé afẹ́ ilé lágbájá afẹ́ sànú wọn ọdẹ ẹjẹ àwọn ẹnìkan tá a tiẹ̀ lè wọlá rẹ̀ ìjọ ọlọ́lá ládùúgbò tí wọ́n lè torí ẹ̀ dá oore dúró lé bàbá rẹ̀ tọ́ ọba ní wàá jẹ̀ka. ستندم يوما في الإساءة تحسر. mọ́làmí ubandoma àkọ́kọ́ oyè dé ńlọrin bàbá ọba àlọrin wá wò pé níbo ni kọ́ wọ̀ owó ìbóyè yìí ti nípa tó ó ti tóbi tó níbo ni kò fìtì àwọn àwọn ni wọ́n sì sí ọ̀la kalẹ̀ pẹ̀lú kéwù tí wọ́n ké pẹ̀lú mọ̀ tí wọ́n lọ àwọn kan lọlẹ̀ lárúbáwá nígbà wọ́n dé wọ́n padà ń la sọ́ọ̀kì sí mọ́tíláṣí wa ni wọ́n wá ń tún sọ́ọ̀kì là wọ́n wá ní àmọ́ wọ́ gbèsè ayé tí wọ́n náà wá ń wọ́ wọ́n wò pé ta ni ò ní bá sí àwọn àgbàlagbà jẹ́ pẹ̀lú ilẹ̀ lárúbáwá tó lọ yìí wọ́n ní ẹgbẹ́ fájì ọba sọ lágbẹ̀rú iṣẹ́ táwọn bàbá ńlá wọn náà ṣe fún lọ́rin jọ̀hún a gbọ́dọ̀ gbàgbé ẹ dá ọlá padà síbẹ̀. ستندم يوما في الإساءة تحسر. ń pe àkíyèsí rẹ ni o kó lè mọ tó fò ní ṣe kó lè mọ tó fò ní ṣe bẹ́ẹ̀ni rẹ bá tọrọ kọ́ ọmọ bá sábàmọ̀ ọ̀la. لقلة خير فيك حقا بلا مرى. gbìyànjú ó ṣe rere jẹ́ wọ́n rí rere kà fún ọ jẹ́ wọ́n rí ọjúwe láàrin ilé pé èèyàn ni ọ wọ́n dàbí wọ́n mọ̀ ọ́ pé njọ́ tá a tàn wá bá kú lábàjẹ́ jẹ́kùnlé ọ̀dọ̀tì bí wọ́n bá ń fa wàhálà lábàjẹ́ ni máa parí ẹ̀ onílàkà ọmọ èké ni àmẹ́rì rẹ̀ pé ọmọ yọjú eré rẹ̀ ni wọ́n pè ọ́ dá sọ̀rọ̀ nu ẹbí yín rí wọ́n ti mọ̀ pé ọ́ dàrú ni. Satandamu yawma في الإساءة تحسر. àwọn bàbá kan ni wọ́n lò tán láyé yìí àwọn míì tó ń bọ̀ ẹ dákun èmi máa wí ní gbogbo olé oyè tó lóye kan bá kú màlúmi ìtẹ́yìn rẹ bá yàn tẹ́ ẹ sàbámọ̀ irú àbámọ̀ tẹ́ ẹ ṣe ilẹ̀ yọ ọmọ fúnra yín bẹ́ẹ̀ bá yàn tọ́ dáa ẹ sàbámọ̀ bẹ́ẹ̀ bá yàn tí ọ̀ dáa ẹ sàbámọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa fa àwọn olóyè jẹ tó yẹ pé torí owó lẹ́bi yàn àní kò ní darí èkó ní dọ́kọ̀ kọ́ bá fún wa búrẹ́dì òrópònú kò síjọ́ kan tí ò ní náwó sí wa yóò náwó sí wa là ń bá yín sọ dé àbí yóò tún lé yín ṣe ẹ fi èsì o torí pé inú ilé mi àwọn afọbajẹ ẹbẹ ni wọ́n máa ṣépè fún ẹ bá wo inú ilé mi gbogbo àwọn tí fi ní joyè ńbẹ kì í da fún wọn bí àtẹnujẹ ní nfa kálukọ máa ṣépèlé wọn pé tí wọ́n yàn lé wa lọ́wọ́ nù àwọn sì nu Ọlọ́run nu àríbá ti bọ̀ tán tí wọ́n lò ti rí ẹ fi èsì torí pé Satandamu yawman. Satandamu yawman fi الإساءة تحسر. ẹni wọ́n bá fowó yan oyè tó fojú ìsájú yan oyè tí ọ̀yàn ni ọtọ́ sí wọ́n bá dọ̀la bẹ́ẹ̀ ni ẹ fowó gbé síbẹ̀ tẹ́ fojú ìsájú gbé síbẹ̀ tẹ́ bá ń dalẹ́rú tẹ́ ń bàdúgbò jẹ tẹ́ ń bẹbí jẹ Satandamu yawman. في الإساءة تحسر. ẹ sábàámọ̀ tọ́ta gbogbo ilẹ̀ tán tí ó sì fún yín lówó kankan bẹ́ẹ̀ bá tún wá bí àníṣe bí ó ní tí mo fún yín kí n tó débẹ̀ tẹ́ ìsanwó fún yín ni ẹ má dààmú mi o bẹ́ẹ̀ bá ṣe kínní lọ́dọ̀ ọmọ dàla wọn náà yà sẹ́nu kẹ́mú tóró ti gbowó lóòótọ́ Satandamu yawman. Satandamu yawman fi الإساءة تحسر. gbogbo ẹni tí ó bá ṣe rere lónìí tó bá dọ̀la yọ sábà máa burú. لقلة خير فيك حقا بلا مرى. وشمر على جد وسد في محاسن. wá sí mi fún ọ̀nà wọ́sàmìr. وشمر على جد وسد في محاسن. وشمر على جد. dákun dàníyàn
pé mo fẹ́ wà nù ẹni tí ó gbó kọ́lé wa ga. Shamir ala jiddi. Dàníyàn pé mo fẹ́ wà nù ẹni tó yẹ pé ládùúgbò wa bí wọ́n bá ń sọ fáwọn èèyàn rẹ̀ mo fẹ́ wà ńbẹ̀. Wa Shamir ala jiddi. wọ́n bá yé ara rẹ jẹ́ ni àwọn tó ń pariwo tẹ̀lé wọn ẹni ayé ọ̀ pariwo tẹ̀lé lóore nìwọ náà kí ló dé tó bá yé ara rẹ jẹ́ nítorí owó tí o tó kàn. Wa Shamir ala jiddi. àwọn tó bí ọ fi o jẹ́ èèyàn ni wọn náà lánìyàn àti jẹ́ èèyàn àìmọye ọmọ làwọn tó bí dàníyàn pé afẹ́kọ́ ọmọ wọn ga òun lọ́ padà rẹ ara rẹ ńlẹ̀ pẹ̀lú aburú. Wa Shamir ala jiddi. Wazid fi mahasini. gbogbo gbogbo ẹ̀yin àfa ọ̀dọ́ tẹ̀mí rẹ náà jẹ́ kàn bẹ́ẹ̀ Wasamiri ala jiddi. Wazid fi mahasini. àsìkò ogun Islam la wà yìí lọrin o. Miri ala jiddi. àfa àti ọba dáṣe eléyìí ọmọ àlè lọrin ni. Wasamiri ala jiddi. olówó Ìlọrin tí ọba dáṣe eléyìí ọmọ àlè ni. Wasamiri ala jiddi. ọlọ́lá Ìlọrin tí ọba dáṣe eléyìí ọmọ àlè ni. Wasamiri ala jiddi. onípò Ìlọrin tó bá fọwọ́ lẹ́rán tó láwọn èèyàn wá fẹ́ràn wàhálà kílẹ̀ fi wọ́n lè kàn mọ̀ ṣe tí wọ́n sì kò ní dáa fún ọ. Wasamiri ala jiddi. kálukú digun tó ọba jẹ́ adájọ́ lo ìdájọ́ tó sì jọmọ Ìlọrin lo ìjẹ́ adájọ́ rẹ lérí eléyìí. Wasamiri ala jiddi. tó jẹ́ mùsùlùmí kọ́dà bá ọjọ́ mọ̀ Ìlọrin tó jẹ́ mùsùlùmí ogun gbogbo mùsùlùmí lélẹ́yìí àmọ́ Ìlọrin ni wọ́n fèsì àwa Ìlọrin náà láwọ̀ àkọ́kọ́ dìde àwọn ọmọ àlè kan bẹ tó yẹ pé ọmọ àlè Ìlọrin ni wọ́n nǹkan Ìlọrin yẹn kàn wọ́n máa ní wàhálà àwọn àfa pọ̀ ọ̀rọ̀ máa lè àfa ń bá tiẹ̀ náà fa. bí ẹ bá ti ṣe èyí tí wọ́n bí wọ́n ní interview tí wọ́n gbé wọn sẹ́rí kínní wọn ò ní dá sí. Wasamiri ala jiddi. Wasamiri ala jiddi. Wazid fi mahasini. wọ́n paasi mẹ́sẹ̀gì yìí tí gbogbo ti ń jẹ́ ọmọ ọkọ Ìlọrin olówó lọ jẹ́ ni ọlọ́lá lọ jẹ́ ni onípò lọ jẹ́ ni oníkéwú lọ jẹ́ ni àwọn afá kan náà tún sọ̀rọ̀ ànílàkà inú àmọ́ wọ́n yẹ sọ ọmọ ọkọ lẹ̀ yìí pé ẹ̀fẹ́ ni ẹlẹ́ni ilẹ̀ ẹjọ́ ọmọ bá tiẹ̀ lọ tẹ́nìkan lè bìjọ Ọlọ́run ni ọ̀rọ̀ àwọn ọ̀dẹ̀. Wasamiri ala jiddi. gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe tẹ̀ ń lọ tẹ̀ ń bọ̀ tẹ̀ ń náwó tẹ̀ ń nára tẹ̀ ń ná ìmọ̀ tẹ̀ ń ná òfin orí àwọn lọ́ọ̀yà kan tọ́jú ọmọ Ìlọrin wọ́n dìde Allahu Akbar wọ́n dìde pé kò gbọdọ̀ bàjẹ́ àwọn tí wọ́n fi sẹ́ wọn ló kọrin lọ́la nù àmọ́ gbogbo ẹni ọba lé ọkàn òun tó lélẹ̀ yìí tó fi ṣẹlẹ̀ yìí ọjọ́ ọmọ Ìlọrin oní ọkọ̀ ọjọ́ mùsùlùmí oní ọkọ̀ níjọ́ tẹkùn rẹ̀ bá dé ìran yín ní oṣù yìí tó pọ̀ mbẹ́. Wasamiri ala jiddi. Wazid fi mahasini. ìfọ̀ kùsàlámì bàbá wọn bá lọrin dìde tán yẹn nípa wọ́n dìde yẹn níjọ́ tí wọ́n pe àwa ìmọ̀ọ́mọ́ àgbà tó ya wọ́n ní eléyìí èwo lọ́fẹ́ ṣẹlẹ̀ lásìkò tèmi bàbá ìmọ̀ọ́mọ́ àgbà wọ́n wá ń jíṣẹ́ bàbá wọn bá lọrin fún gbogbo wa ṣẹbẹ́ yìí náà wà ń bẹ̀ wọ́n ní àjòkó lé ọba wọ́n ní tọ́ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ yìí wọ́n ní àdúrà ní ìdá lọ́rin wọ́n fẹ́ pé ọ̀sá kíyèsí ni o títí ń ṣe ọ̀hún náà wò lè ṣẹ́gun ẹ̀ àìlè jòkó àdúrà ní ìdààmú rẹ̀ gbogbo ò ní gbèsè ayé kan kọ́sá wọ ẹsẹ̀ kó sí gbẹ́rẹ́ mo lọ fàdúrà sí mo lọ fi kúránì sí mo lọ fi dàlẹ́lù sí. ìsọ fún ọba àwọn èyí náà ò ṣiṣẹ́ o àmọ́ wọn ò ṣiṣẹ́ tó Kùránì ni ó ṣiṣẹ́ òní tí ó ṣe tọ́la
ọ̀sásìkò ìbá sọ iye ọjọ́ tí gbẹ́rẹ́ máa ń lò tí mo fi díù fún ọ. وسمر على جدي ó ní iye ọjọ́ tí ẹbu tó o bá fẹ́ kó lò ó ní iye ọjọ́ tí mo díù. وزد في محاسني èyí tó o bá fọ yín ńlá ó níjọ́ tí díù. ولا تلتفت ó lè èyí tó o bá fẹ́ síta ó níjọ́ tí díù. نحو الكفور من الورى. ìtí ò ní expiring date ó kọ́ ọlọ́run tí ì ṣe alukurani ni. tọ́tí ọlọ́run òun lọ́mọ Ìlọrin dì mọ́ bàbá wọn bá Ìlọrin ní àdúrà ní ẹbí bẹ̀rẹ̀ àwọn ti ní búdù nẹ́sọ̀rọ̀ wọ́n ti mọ ibi tí yóò wò sí wọ́n ládùúrà ní ẹja fi bẹ̀rẹ̀ bàbá ìmáàmù àgbà wa lídìí wa waradallahu alladhina kafaru bi ghaizihim lam yanalu khayran wa kafa Allahu al-mu'minina al-qitala wa kana Allahu qawiyyan عزيزا. àwa wá ń wò pé tó wá lè tó báyìí ni ádàdí tẹ ní àṣà yìí pọ̀ àtàwọn ti mọ tí ó ṣẹlẹ̀ àwọn ní gbogbo mọ́tíláṣí ni ẹ ti máa sá àwa wá wò pé sọ̀rọ̀ yìí ti lè tó báyìí ni àṣẹwọ́n mọ ibi tí ó ti wá ẹ wá wò bí àwọn ọ̀tá Islam àwọn ọ̀tá Ìlọrin ẹnu ara wọn ni wọ́n fi ń béèrè ẹ̀wọ̀n Ọlọ́run sì fún wọn fúnra ara wọn ẹnu ara wọn ni wọ́n fi ń béèrè ẹ̀wọ̀n kódà àwọn tún sí pẹ́ lòmíì àwọn yòókù rẹ̀ tún sọ pé ẹtún jọ lò díẹ̀ sí. dákun bá oníbà ti pọ̀ tó yìí. bá a ti pọ̀ tó yìí. jáwí gbólóhùn ni. jáwí gbólóhùn náà. gbogbo bí ọ̀tá Ìsìlámù bá kù sí. gbogbo bí tí ọ̀tá Ìsìlámù bá kù sí. wọ́rọ́dà lẹ́wù kọ́lọ̀ bá wa ṣe wọ́n rádaràdà. olùwà kọ́ bá wa ṣe wọ́n rádaràdà. níbi ọ̀tá Ìlọrin bá kù sí. níbi tí ọ̀tá Ìlọrin tó bá kù sí èyí tó yọjú èyí tí ò yọjú. wọ́rọ́dà lẹ́wù kọ́lọ̀ bá wa ṣe wọ́n rádaràdà. olùwà bá wa ṣe wọ́n rádaràdà. níbi ọ̀tá èmi pẹ̀lú rẹ náà bá kù sí. níbi tí ọ̀tá èmi pẹ̀lú rẹ náà bá kù sí. tí wọ́n sá láwọn fẹ́ máa ní wá la. wọ́n láwọn fẹ́ máa ní wá la. tí wọ́n fẹ́ débi tá lọ. tí wọ́n fẹ́ débi tá lọ. wọ́rọ́dà lẹ́wù Ọlọ́run bá wa ṣe wọ́n rádaràdà. wọ́rọ́dà lẹ́wù Olúwa bá wa ṣe wọ́n rádaràdà. ẹ jẹ́ wí lẹ́ẹ̀kan náà. bismillahir rahmanir rahim. waradallahu allazina kafaru bi ghaizihim lam yanalu khayran wa kafa Allahu lil mu'minina al-qitala wa kana Allahu qawiyyan aziza. àmín mẹ́ta mẹ́ta. Amina. 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 Allahumma sammir ala jiddin. fújà gbọ́wọ́ náà fẹ́ jẹ́yàn ṣiṣẹ́ fún. Wasidi fi mahasini. èkì jẹ́yàn lọ́fẹ̀ẹ́ o ọmọ sàlékún dáadáa ni. Wasidi fi mahasini. mọ làhùn owó tó ní tó lè nà ń yọ padà sọ de lérí bú. Wasidi fi mahasini. mọ làhùn àṣírí tó ní tó lè kó àwọn èèyàn ń yọ padà sọ de lérí bú. Wasidi fi mahasini. mọ làhùn agbára tó ní tó lè fi ràn ìlú yín lọ́wọ́ ń yọ padà sọ de lérí bú. Wasidi fi mahasini. mọ làhùn ẹnu rẹ tó tọrọ tó fi túnú ilé yín ṣe ń yọ padà sọ de lérí bú. Wasidi fi mahasini. dáadáa tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ń máa lékún àti máa ṣe fáwọn èèyàn ṣàánú ọmọ ọlọ́mọ kọ́ máa tiẹ̀ náà bá jẹ́ yẹn. Wasidi fi mahasini wala taltafiti nahwa al-kafuri minal wara. máa ṣe rere lọ lọ́wọ́ èyí ayé máa bú ẹni tí máa ń ṣe rere ni àmọ́ ọ̀rọ̀ rẹ̀ padà já síbi àánú. Shakuru huwa Allahu al-kafuru ala al-khata. pàdùwọ̀ ló ń pè Allahu akíbárù wíbẹ̀rẹ̀ kasi kọ́ lókè wíbẹ̀rẹ̀ kasi kọ́ lókè Shakuru. Shakuru huwa Allahu al-kafuru ala al-khata. tètè parí ẹ̀ dákun. Saburu walakin fil jazaa'i fala bara. Shakuru. Shakuru huwa Allahu. tọ́ba sọ̀rọ̀ sílùú yìí táwọn aráàlú yìí ọba mọ̀ ọba tó lọ ọpẹ́ ó dùpẹ́ fún ọ. Shakuru huwa Allahu al-kafuru ala al-khata. tọ́ba sàfẹ́rì kìfẹ́ ni tó sì ọ́ tó ní pírọ́blẹ́mù tó padà bìjà rẹ̀ níbi ìwọ náà láì dá sí ọba mi ó fẹ́ díje ọ. Saburu. ṣé sùúrù báwọn ilé yìí ò ṣe dá àwọn náà má fẹ́ bí rẹ ṣeré. Saburu
torí wọn náà níbi tó da sí ọba mi ṣe sùúrù ń wọ ni. صبور bọ́ ọba ga fa àwọn ọmọlé yín sókè. صبور bọ́ ọba rọwọ́ mú fa àwọn ẹbí yín sókè. صبور tọ́ba da fún ọ fa àwọn fámìlì yín sókè. صبور ibi tó gadé tó fa àyẹ̀ sókè wọn náà jábọ̀. صبور wọ́n sọ pé wọn ò da ọlọ́tẹ̀ pọ̀ lé wa kò síbi tí wọ́n pọ̀. صبور wọ́n máa bínú yẹn lé wa kò síbi tí wọ́n sí. صبور gbogbo wa náà ṣe tó gbóntọ́lọ́ nfẹ́ là ń ṣe ni ọba mi ṣe sùúrù nífi ń sọ̀rọ̀ fún wa. ìtì ń bẹ lọ́wọ́ tiẹ̀ ń náà má wo bí fámìlì yìí ti rí ìwọ ṣe sùúrù lérí àìdá tí wọ́n ń ṣe fún ọ kọ́ba mi ò lè ṣe sùúrù lérí àìdá tí wọ́n náà ń ṣe. صبور ولكن في الجزاء فلا برا. ọba mi kì í gbàgbé ẹ̀san ọlọ́run wọlé agbègbè ń ta wí. ìwọ wọlé gbogbo ń tẹ́wọ̀ àlùfáà wí. farabalẹ̀ kájọ wí gbólóhùn tá wí. farabalẹ̀ kájọ wí gbólóhùn tá a fẹ́ wí. gbólóhùn ẹ̀mẹ́ta náà la wí. ẹ̀mẹ́ta náà láwí. gbólóhùn kalimatu shahada. gbólóhùn la ilaha illallahu. mẹ́ta la wí. mẹ́ta náà ni. ọ̀kan máa jẹ́ ti bàbá wa Dáúdù. ọ̀kan máa jẹ́ ti bàbá wa Dáúdù. bàbá wa Yahya. bàbá wa Yahya. Ọláyínká. Ọláyínká. Dáúdù. Dáúdù. ọ̀kan máa jẹ́ tiwọn. ọ̀kan máa jẹ́ tiwọn. kó ìtàwọn apá ti ṣe. kó yìí táwọn àbá ti ṣe. ọmọ bàbá wo ni mẹ́yìn àyín tí ó bùn bàbá rẹ̀ ní nǹkan. lórí